ọ̀rọ̀ náà má ti di woro sí woro, ó ti di wọ́ọ́wọ́ọ́wọ́ wèrè láfiwèrè láàrin òṣèré orí ìtàgé ilẹ̀ wa yìí Bíọ́lá Adébáyọ̀ òun àti Adéọlá Adéyẹmí. Gbogbo yín náà tó bá jẹ́ pé ẹ ṣì ń fọ́lò bó ṣe ń lọ sẹ́ǹpẹ̀ bó bá ṣe ń lọ làwa máa ń tẹ̀lé tó bá jẹ́ pé ẹ tí ì gbọ́ ẹja sáré já yín sí. Ọmọdébìnrin yìí ó bọ́ta síkànnì ayélujára ẹ̀yìn ò sí comment section Bíọ́lá Adébáyọ̀ ó wá sọ ó ní Bíọ́lá tí ń wò yẹn nígbà kan àná èèyàn bí ọdún 2009 nígbà tí mo tẹ̀lé èèyàn stepmother mi tí mo tẹ̀lé lọ sí ìkànnì ibi tí wọ́n ti ń ṣeré. Bíọ́lá ó wọ́ mi nílẹ̀ tuurutu ó ní kí n bóun nu bàtà. Àwọn ènìyàn wá ní ṣe bó ṣe ṣẹlẹ̀ nù ṣùgbọ́n yẹn gan kọ́ ló gbé wa wá tó bá jẹ́ pé ẹ tí wò yẹn ẹ lọ sórí wall wa ẹ bá ń bẹ ṣùgbọ́n kí ni Bíọ́lá gangan sọ tó fi reply èèyàn Adéọlá. Àwọn èèyàn ti ní ṣẹ́ẹ̀sì mọ̀ pé Bíọ́lá òun ò ṣe ní jàgídíjàgan kì í ṣe onígbàsgbòs gbogbo àwọn ènìyàn ò mọ̀ bí ẹni tó máa ń ṣe gbàsgbòs lórí ìkànnì ayélujára ṣùgbọ́n eléyìí ó dọ́ di gbàsgbòs o òun náà wá kọ́mẹ́ǹtì ó reply ó ní ẹ màmá tún gbà mí kẹ́ èwo tún ní shoe cleaner báyìí eléyìí ló ti dá rògbòdìyàn sílẹ̀ èèyàn níkànnì ayélujára kí lè rò tiyín lórí eléyìí ẹ